yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lókè lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá wí ọ̀dẹ òdùn bí mo gbàládùn fún gbogbo ojú tó ń wò mí pé ẹ ò ní rí òun gbé sọnù bí òṣèbí ọmọ ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè ẹ ò mà ní ṣìrìn o ẹ ò ní bọ́ sọ́wọ́ ẹ ò ní rìn ju ebi ń pọ̀nà lágbára Èdùmàrè ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ṣẹ́rí fídíò yìí wà very very important ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ bá mi share kó go viral ṣẹ́rí gbogbo ẹ̀yin tí ẹ máa wo fídíò yìí tẹ́ máa gbọ́ fídíò yìí tẹ́ ẹ bá jẹ́ kìrìsìtẹ́nì gidi ẹ máa rí point jáde nínú àwọn argument tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó bẹ̀rẹ̀ sí ní bára wọn jà lórí ọ̀rọ̀ Rotimi Daniel ó ti di gbàsgbòsí o ó ti di gbàsgbòsí láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣẹ́rí mo máa ń gbọ́ ọ̀rọ̀ yẹn ní ẹnu Rotimi tó máa ń sọ pé wọ́n ti ń jà sí kòkò ọbẹ̀ ìkòkò ọbẹ̀ wọn ti fẹ́ fọ́ ọ̀rọ̀ yóò tètè yé mi ṣé wá rí prógámù yìí tí mo wá wò ó wá jẹ́ kó wá yé mi dáadáa pé àṣé lótìtọ́ àti lódodo ìkòkò ọbẹ̀ àwọn pípù yìí ni wọ́n ń jà fún kò ń ṣe Jésù ni wọ́n ń jà fún ẹ jọ̀ọ́ wọ́n ní Rotimi Daniel ó ń sọ̀tì Jésù ó fẹ́ bà iṣẹ́ Ọlọ́run jẹ́ ó fẹ́ bà iṣẹ́ Jésù Kristi jẹ́ wọ́n ní Rotimi Daniel ó fẹ́ bà iṣẹ́ tí àwọn bàbá àwọn ti ṣe sílẹ̀ jẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin kírísítẹ̀nì gidi ẹ̀yin ni mẹ́sẹ̀gì ló lọ sí ọ̀dọ̀ ẹ̀ ẹ jọ̀ọ́ ṣé ara ẹnikẹ́ni àbẹ́nìyàn kéèyàn lórílẹ̀ ayé yìí tó lè bà iṣẹ́ Ọlọ́run jẹ́ ǹjẹ́ ara ẹnikẹ́ni àbẹ́nìyàn kéèyàn tó lè bà iṣẹ́ Jésù Kristi jẹ́ fa o kò sẹ́ni tó lè bà iṣẹ́ Ọlọ́run jẹ́ kò sẹ́ni tó lè bà iṣẹ́ Jésù Kristi jẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ ṣe nǹkan tó wà nextful ẹ̀yin ni kẹ́ ẹ tẹ̀lé nǹkan tó Ọlọ́run sọ ṣe rí mo rí nínú argument and fight àwọn pásítọ̀ yìí wípé ẹ̀rù ń bà wọ́n torí àwọn náà ń sọ statement yẹn débi pé àwọn èèyàn máa fẹ́ pọ̀ nínú ìjọ mọ́ àwọn èèyàn máa fẹ́ pọ̀ nínú ìjọ mọ́ bíbélì náà sọ ó ní kẹ́ ẹ sọ ní titi yín gbígbà ohun Ọlọ́run lòun ní ẹ lè wàásù látàárọ̀ dalẹ́ ẹni tọ́lọ́run bá fẹ́ kó yí padà òun ló máa yí padà kí ló ń ṣẹ̀yìn pásítọ̀ yìí kí ló ń ṣẹ̀yìn pípù yìí ná ẹ dẹ̀ tí ń jẹ́ kó máa hàn sí everybody wípé torí àpò yín lẹ̀ ń dù gbogbo àwọn tó rí pé ẹ̀ ń jà ẹ̀ ń pariwo ẹ̀ ń argue nísìn wọ́n á rò pé bẹ́ẹ̀ náà lẹ ṣe nífẹ̀ẹ́ Jésù no torí àpò tiyín torí ìkòkò ọbẹ̀ yín tó fẹ́ fọ́ lóòótọ́ òun lẹ ṣe ń jà lóòótọ́ if not so ẹ wo arábìnrin kan ṣo tó wà láàrin yín ẹ wo ọ̀rọ̀ tí wòlíì yẹn sọ màmá ẹ wo ògo àbí kí lórúkọ yín mi ò mọ̀ yín but Ọlọ́run mọ̀ yín Jésù Kristi mọ̀ yín mo gbàládùá fún yín ìpè yín ò ní wọ mi iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ń tú Ọlọ́run máa bá yín tú gbogbo nǹkan tẹ́ ẹ bá ń dè Ọlọ́run máa bá yín dè ṣe rí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ òun ni mo expect ká máa gbọ́ lẹ́nu gbogbo àwọn pásítọ̀ CS ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ pẹ̀lú bárábìnrin yìí ṣe emphasize ọ̀rọ̀ yìí tó pé ńgbà tóun máa join ní body of Christian instead kan fi ọ̀nà Jésù hàn òun ọ̀tọ̀ lọ́nà tí wọ́n ń kọ́ òun nígbà tóun sọ pé òun ò gbà òun tó ń kọ́ òun yìí wọ́n fẹ́ gbẹ̀mí òun ní láti sákò ní ṣọ́ọ̀ṣì pé Jésù tó bá jẹ́ wọ́n ló pè mí mi ò lè bá wọn eléyìí dódòwò pọ̀ òun bẹ̀rẹ̀ sí ní lọ ṣe wàásù wọ́n tún bẹ̀rẹ̀ sí ní àtàkì òun pé wàásù tóun ṣe yìí báwo lòun ṣe fẹ́ kí àwọn máa jẹun báwo lòun ṣe fẹ́ kí èrò máa wà nínú ìjọ ṣe ti rí wípé kérò máa wọ́ sínú ìjọ kó máa dáwó yẹn òun ní priority àwọn pásítọ̀ kò sí nǹkan míì ẹ wá wo bọ́n yìí bẹ̀rẹ̀ sí ní bára wọn jà tó bẹ̀rẹ̀ sí ní argue tó bẹ̀rẹ̀ sí ní gba ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu bí ẹni gbàgbọ́ tí ẹ jọ gbogbo ojú tó wọ̀ mí ẹ bá mi share fídíò yìí ó wà most important ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sẹ́lẹ̀ ilé Global TV ẹ wá fetí ara yín gbọ́ bọ́n ṣe ń argue bọ́n ṣe ń bára wọn jà lórí ọ̀rọ̀ Rotimi Daniel wípé ẹ̀ ń jà nítorí Ọlọ́run ẹ̀ ń jà nítorí Jésù pé Rotimi Daniel ó fẹ́ bàṣẹ́ Ọlọ́run jẹ́ ta ló lè bàṣẹ́ Ọlọ́run jẹ́ kò sẹ́ni tó lè bàṣẹ́ Ọlọ́run jẹ́ gbogbo àwọn bàbá Adébóyè tẹ́tẹ́ wá ń gbèjà gan wípé Rotimi ń bú wọn ṣáwọn gan sọ̀rọ̀ can you imagine that gbogbo ojú tó ń wò mí ẹjọ́ ẹ wá gbọ́. Ṣé
sọ̀rọ̀ tó máa fi láyè. Jésù ni Rótìmí Daniel ń bá jà náà. Máa fi láyè ní sùúrù. àbí. Sẹ́rí Rótìmí Daniel ẹ má sọ pé Ọlọ́run ló ń lo Ọlọ́run kọ́ ló ń lo. Ìdí tí mo fi sọ pé Judas ní ẹ̀dá lóko yẹn Ọlọ́run kọ́ ló lo Judas. Àsọtẹ́lẹ̀ ní Judas àsọtẹ́lẹ̀ ló kọ́ ní Judas. Kò lè ṣe kó ìkọ̀sẹ́ mọ́ wáyé ègbé ni fún olúwa rẹ̀ ó ti bá ṣẹlẹ̀ wá orí Judas ló gba àbọ̀dé. Now ní ti Rótìmí Daniel tá a sọ nípa ẹ̀ mọ̀ Sátánì ló pé Rótìmí Daniel dìde kì í ṣe Jésù Ọlọ́run kọ́ ló rán sá. Ṣẹ́rí tí ẹ bá lọ sọ ẹ kọ́kọ́ lọ sí prógámù ẹ attend. Èmi ò lọ sí prógámù ẹ̀ dáàdì. Ṣé ní nǹkan tẹ́mi ò fẹ́ ṣé máa fi máa máa jà fún Jésù? Nǹkan tí mi ò fẹ́ nìyẹn. Ẹ má jẹ́ kẹ́kẹ́ kí Jésù fúnra ẹ̀ kó já. Ẹ má yẹ ká máa jà fún Jésù ká máa bọ́ sí jà. Dáàdì tí mo sọ fún yín nìyẹn. ẹ jẹ́ kí Jésù jà fúnra rẹ̀. Jésù a ò jà fún àwọn olórí wa. Ohun tá a ṣe ni pé ẹ̀lọ́ dàdí ayẹyẹ jáde òfin ilé sọ̀rọ̀. wàhálà wà o. Ṣé ẹ rí torí owó. ẹjọ́ tí dáàdì bá sọ̀rọ̀ tó kọ́ fẹ́ sọ̀rọ̀. Gbogbo kọ́yìnsì láyé ló ní two sides dáàdì. Exactly. Tá a bá ń wo coins from only one side, àwa fúnra wa á nílé kọ̀rẹ́ sára wa. Exactly. Náà ẹ jẹ́ kí ìpèrè àwọn ìpèrè ẹ̀sà. Bàbá síbi o, bàbá síbi. Ẹ̀rọ náà pé mi ti ìjálẹ̀ jẹ́ ìjálẹ̀ tẹ̀bẹ́ yìí lẹ́nu fún lẹ́ òsì wa. Ẹ̀ẹ́dẹ̀fẹ́ gbogbo akẹ́kọ̀ọ́ ní. Now ìgbà kan wà rí tí òjíṣẹ́ Ọlọ́run ńlá kan wà nílé lórílẹ̀‐èdè ayé Balaam lórúkọ ẹ̀. Kò sẹ́ni tó tóbi tó lè fún Balaam. Ìgbà kan Ọlọ́run fẹ́ bá Balaam sọ̀rọ̀ ó gbé kẹ́tẹ́kẹ́tẹ́ dìde. Ẹ jọ̀ọ́ ṣe ẹ̀yà ara ènìyàn wo ló wà lára kẹ́tẹ́kẹ́tẹ́? Exactly. Ní nǹkan kẹ́tẹ́kẹ́tẹ́ fi jọ ènìyàn. Kò yé wa o. Nírò ayé òde òní ni àsopọ́dọ̀ òun ò lè lò torí pé ó jẹ́ ẹranko. Kò sẹ́ni tọ́lọ́run ò lè lò níwọ̀n ìgbà tó ṣe pé ní gbogbo àwọn bàbá wa yìí ó wà nípò ńlá. Tí wọ́n wà ní ipò tó ṣe pé ní ẹnikẹ́ni ò lè kojú wọn. Now ṣé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ló right? À sọ pé bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀kọ́ ló right. Now tí ẹ̀dá bá wà tó ṣe gbogbo nǹkan tí púpọ̀ nù tó ṣe ò right. Tí kò dẹ̀ sẹ́nikẹ́ni lábẹ́ ẹ̀ tó lè bá sọ̀rọ̀. Kódà náà níbo ni ṣé kọ́lọ̀ ń sọ̀kalẹ̀ látòkè wá bá sọ̀rọ̀? Ẹnìkan gbọ́dọ̀ dìde tó ìdí ẹ̀ tẹ̀mí ṣe gba ọ̀rọ̀ bàbá wa ẹwà ògo yóò jẹ Jésù gbọ́. Ẹnìkan gbọ́dọ̀ dìde tá a sọ pé kíní yóò tọ́ ọ̀nà tẹ́ni yẹn wá lè gbé gbà. Ọlọ́run tó lè wá pé òun lọ́kọ́ tí kò fi ṣe pa ìṣọ́kùnjọ. Ọlọ́run tún ṣẹ̀ wá máa bó nítọ̀ òun lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run á lo àwọn Fílísítínì bí bá Ísírẹ́lì wí. Lẹ́yìn tó bá Ísírẹ́lì wí tán Ọlọ́run á ṣẹ̀ wá máa sọ. God bless you, sir. God bless you, sir. So yẹn mo fẹ́ sọ dáàdi tó kọ́ lẹ́yìn tó náà wọ̀. Ẹjọ́ ẹ má fi iná Máa fi láyè ibi ni mo sì kẹ́ sí. Tẹ́rí àwọn kankan wà tí mo fẹ́ kẹ́ understand nípa Rótìmí Daniel. Tí ènìyàn bá fẹ́ gbà pé Ọlọ́run ló Rótìmí Daniel ṣẹ́, èmi wà náà tó máa sọ pé no and no. And reason tèmi, your reason may be different to my own. I have my reason to my opinion. Number one, tọ́lọ́run bá fẹ́ràn Rótìmí Daniel sí àwọn bàbá wa tó ń ṣèpèlè lórí yẹn, he cannot send him like that. Tọ́lọ́run bá fẹ́ràn yàn níṣẹ́, ara yàn níṣẹ́ ní ọ̀nà tó jẹ́ pé tó bá jẹ́ bókà kìrìsìtáìsì wọn ni ó kìrìsìtáìsì wọn ẹ̀sìn báyìí is different to you are calling Baba Deboye Asiwere. God is not sending him, and I find out Rótìmí Daniel very very well. Oníṣẹ̀ṣẹ̀ ni Rótìmí Daniel. Sísan Rótìmí Daniel tẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run bá support yẹ ẹ máa regret yẹ ẹ kọ́lẹ̀ lẹ́nìí. Christian máa fi support ẹ máa fi regret yẹ ni pé ní Turkey nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí Christian Turkey àwọn Christian Turkey tó bẹ̀rẹ̀ sí ṣe àwọn ló fà ìgbà rubbish at the end of the day. Dadi ayé ní fún ẹ̀kẹ́ ẹ̀kọ́ dadi ilé ọ̀sán fún ẹ̀kẹ́ Rótìmí Daniel ẹ̀jẹ̀ jáde.
from another. Ẹ̀jẹ̀ jálẹ̀ tán máa fi láyè. Tí bá sọ̀rọ̀ ti sọ̀rọ̀ mi tán máa fi láyè mi ní kéèké sí. Rotimi Daniel is causing all our baba pẹ̀lú èpè. Rotimi Daniel ń ṣègbè láwọn bá débò lórí. Ó ń ṣègbè láwọn bá kúmí lórí. Ó ń ṣègbè láwọn ìdébò lórí. It's not correct. It's not. It's a more precise wọn o. Ọjọ́ tẹ̀mí kọ́kọ́ wọ platform ẹ̀. Olórí bí ó tó àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run fine. Kò sí ẹ tó bàjẹ́ lórí yẹn. Ṣùgbọ́n ẹgbẹ́ sọ̀tọ̀ fún yín. Kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù yàtọ̀ sí Rotimi Daniel. Ohun tó ṣẹlẹ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù ni pé Bálámù fẹ́ lọ ṣépè fún àwọn Ísírẹ́lì. Eléyìí tí Rotimi Daniel ṣe lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run lòun ò fẹ́. He want to go and curse Israel. Ó dẹ̀ ti gbowó lọ́wọ́ Bálákì. Then ó fẹ́ lọ curse Israel. Lolúwa fi kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn cross lọ́nà pé you will not go to that place. Because ọ̀rẹ́ yẹn fọ́ ojú ẹ̀. Then ó dẹ̀ sọ fún pé ìgbà tó kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ní kẹ́tẹ́kẹ́tẹ́ wá sọ ló wá fọ̀ pé ṣé látọ̀gbọ́ tí mo ti ń gùn mí kiri sí mo kọsẹ́ fún yín rí. Èní yìí ẹ̀rí ángẹ́lì tó wà níwájú kó jù mí lọ kẹ́tẹ́kẹ́tẹ́ ni tó sọ̀rọ̀ yàtọ̀ sí Rotimi Daniel. Rotimi Daniel is not working as instrument of pé tọ́lọ́ bá tẹ̀ fẹ́ lo anybody láti destroy Christianity. Ó máa ní kó fẹ́ correct church. Ó máa correct church. Ó máa gbogbo ilé tí Rotimi Daniel sọ yìí nísìnyí ọ̀rọ̀ wòlíì èké tó pariwo ṣé Jésù sọ fúnra ẹ̀ pé wòlíì èké máa wà tẹ́lẹ̀ ni. So èmi ò gbàgbọ́ tẹ́ gbé bó ṣe gbé àwọn Christian yẹn ká máa support pé kó máa continue. No. He cannot be destroying the Christianity. Kọ́ndẹ̀ máa sọ pé àṣẹ́ǹtẹ̀ ìdùmọ̀ yìí lójú yín. Àṣẹ́ǹtẹ̀ ìdùmọ̀ yìí lójú yín. Kẹwàá ní ohun tó ṣe pé Ọlọ́run ló ràn àmì ọgbà wò. Dádì, ẹ jọ ẹ̀yin ni host. Ẹ jọ mo fẹ́ sọ kankan. Ẹ jẹ́ màmá wo tí parí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ tó parí ọ̀rọ̀ ká fún nílẹ̀. Wọ́n ti jẹ́ parí ọ̀rọ̀ mi. Dádì. Ìfẹ́kẹ̀dà ìfàtì this thing. Orí ibi tí mo ní ká dúró sí òní pé. Ṣé èèyàn kan lè cause ẹ̀ tó lọ́n ti bless ìjà? Can anybody cause the blessing that God has blessed? Kò sẹ́ni tó lè kọ́ọ̀sì ìránṣẹ́ Ọlọ́run. That is it. Fúnra rẹ̀ ni ọdún fún ìwúlò rẹ̀. Gbogbo ẹni ẹ wà ìwúlò rẹ̀ lórí. No, we're not supporting you. I just look at the other side. Evangelist, ẹjọ́ ẹ jẹ́ kí màmá wa tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, ẹ jẹ́ ká máa sílẹ̀ yẹn kọ̀ọ̀kan ìjọ kó lè wà organized. I come to this platform because of the way we organize it before. Dáàdì wa yẹn ni ẹjọ́ ẹ jẹ́ ká máa fáwọn yẹn láti sọ opinion wọn. Ẹ jẹ́ kí mọ́mí wa kó parí ọ̀rọ̀ wọn. Ẹwà ológun Jésù. Wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan akọ́kùnrin sọ̀rọ̀ kó dáa. Thank you so much. Sherry, mo fẹ́ ká máa ní sùúrù mo fọlọ́run bá bẹ̀ wá. Kò sí ẹni tó máa support ẹni tó ń ṣòdì sí Kristi. We need to know that one for sure. Nobody is going to support whoever that is an antichrist, that is not supporting Christ. Anything that bá ń sọ, ká máa gbé lọ sínú ẹ̀mí. Àwa tá à ń sọ̀rọ̀ náà inú ẹ̀mí la fi ń sọ̀rọ̀. Scripture á ní láti go to scripture. Ká tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ. Àkọ́kọ́ nínú ẹ̀ náà kí ni ìwé Galatians 2:20 kí ló sọ fún wa? Ó ní where everything in us has been crucified. Christ has crucified everything. The life we are living now, it does not belong to us. Ó ṣe ayé wa là ń gbé mọ́. Ayé tá à ń gbé ń sìn, à ń gbé nínú ìgbàgbọ́ nínú Jésù. Ayé Jésù là ń gbé. So if we get that understanding, and the word of God tells us that we're going to face persecution, we're going to face criticism, we're going to see an opposition. That opposition can come from inside and it can come from outside. Tó bá wá pẹ̀lú outside, ó mìíní wípé wọ́n sí nínú Kristi ló ṣe wá from outside. So at the end of the day, tó bá ti sí nínú Kristi tó wá from outside, anybody ló lè jẹ́. Ó dẹ̀ wà nínú Kristi náà, ṣùgbọ́n nǹkan táwa dá jẹ́ Kristẹni. Ìbá jẹ́ àwọn olórí wa, ìbá jẹ́ àwọn bàbá wa, ìbá jẹ́ GO, ìbá jẹ́ general overseer. Tá a tọ́ nídìí láti mọ̀ ní wípé ayé tí mò ń gbé, ayé Jésù kò kí ń ṣayé mi. Whoever tó bá sọ̀rọ̀ sí wọn, Jésù ló ń sọ̀rọ̀ sí. Nǹkan tèmi ń sọ nìyẹn. Understand? This is what I'm saying. If they understood tí wọ́n rẹra wọn sílẹ̀, wọn ò ní gbà
kankan. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Dáfídì nígbà tí ọmọ rẹ̀ tó lé kúrò lórí àléfà. Tí àwọn èèyàn fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa bá jà, kí ló sọ ní kẹ́nìbọ̀dì má jà fún un? Nobody should fight for me. God is in this one. So why can our leaders see it like that as well? That God is in this. Kẹ́ wá máa gbàdúrà fún ẹni tó ń ṣépè fún wọn yẹn. He does not know what he's doing. Ojú tí ẹ̀mí fi ń wò nìyẹn. Father, forgive him for he doesn't know what he's doing. So we should not be seeing. Òbí tẹ̀mí sọ̀rọ̀ lọ sí ẹ̀. Ọmọ tó ń ṣe náà, ẹ̀wọ̀n ti máa sọ pé ó ti ṣe kiri kan, ẹjọ́ ọmọ tó ń ṣe. Ẹni àwọn tí wọ́n sọ̀rọ̀ sí yẹn gangan, ṣé ìdájọ́ wọn ṣe ṣe? Wọ́n ti tẹ̀mí sọ̀rọ̀ lọ sí ẹ̀. Sá. Gẹ́gẹ́ bí Kírísítẹ́nì, a gbọ́dọ̀ sọ́pọ́tì, ó lè máa ṣiṣẹ́ lọ́nà tí ẹ̀kọ́ máa ṣe bó bá ṣe wù. But we should not give him support. Daddy, ẹ má bínú. A gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kan. Mo ń bọ̀ ẹ̀ sọ̀rọ̀ mà. Ó lè máa sọ̀rọ̀ sáwọn sí wa. A ò ṣe pé èmi báyìí nísìnyí. Ó ṣe fídíò fún mi, mi ṣe pé fún. Ó ṣe pé fún mi, mi ṣe pé fún. Ó ṣe gbọ́ ẹ̀mí ìdásí. Tèmi nìyẹn, life my own life. But a bá dé platform tí wàá bíbà yìí sá máa. Tójú akátá bá léwó Yorùbá tó bá níṣẹ́ tó bá wá. Àti máa kí sàwọn Christian lá máa sọ pé ó ti bìdà ló máa bá àwọn bàbá wa wíjọ́. Láyé he cannot ever kò lè correct àwọn bàbá wa lójú wa láì bá never. Daddy, torí ẹ̀ mo ṣe sọ pé ẹ right. Ẹni tó lè sọ̀rọ̀ náà, àwọn náà right. Ẹ̀yin bẹ́ẹ̀ tilẹ̀ right. Ojú tó ní kálukú ní wò ni. Kò lẹ́ bí mo ṣe wá sí, ó ṣe pẹ̀lẹ́ mi lórí mi sọ̀rọ̀. Ó ṣe pẹ̀lẹ́ mi sọ anything. But ohun tẹ̀mí sọ ń tẹ̀mí ni pé Ọlọ́run ò lè rántí ọkùnrin gbogbo ìpè tó lè ṣe lórí ó ń ṣe lórí ara ẹ̀ ní ọmọ ní ó bá ń ṣe ìyẹn lórí ara ẹ̀ ní. Nobody can call this a servant of God. Dádì ẹjọ́ sà ẹ ti kúrò lẹ́ẹ̀kan gbà tí mo sọ ọ̀fẹ́ má bínú òun wọlé pé mo dédé ẹjọ́ ẹ jẹ́ ká ṣe nǹkan tó lè fi kọ́ sí bíbélì jẹ́ kó yẹ wá pé Ọlọ́run kì í rìn ní ti mo máa fẹ́ ká calm down fún àwa that's number one ẹjọ́ ṣẹ́rí ìkejì ni wípé nǹkan tí wọ́n sọ yìí àwọn sọ pé ìdáṣẹ́rí there are some questions or àwọn kan bí tó máa ń ṣe pé we need to answer technically náà wọ́n answer pé indirectly ó máa fún àwọn ṣẹ́ nínú àwọn ọ̀rọ̀ tí ọkùnrin tó máa ń sọ yìí nígbà míì tẹ́ bá farabalẹ̀ bọ̀ ẹ́ mọ̀ pé àwọn nǹkan tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ń sọ tó yẹ pé ó ń fún body of Christ ní death ẹjọ́ tí ẹ gbọ́ mi sà tó ń fún body of Christ ní death ní blemish ó máa ń sọ òtítọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó yẹ pé ó máa sọ pé báyìí bá tẹ́ pé lára ìdíwá gan a rí pé lóòótọ́ irú àwọn kan bẹ́ẹ̀ yẹn ó ń ṣẹlẹ̀ so ẹni tó kọ́kọ́ rẹ̀ jáde àwọn máa ń sọ technically wípé ó máa fáwọn náà ní àwọn tó kù ní fáàlì ẹlòmíì tó yìí fẹ́ kí ọwọ́ sí kíní yẹn ó lè máa wọ pé ọmọ burúkú kan báyìí tó máa lọ tú àṣírí òun pé kíní kan á jẹ́ kí àwọn èèyàn tó máa kíyè sára that's number one ṣé ẹ wá rí ẹ̀yin náà sà tá a fẹ́ dáhùn àwa náà ní láti dáhùn àbí káàdì pẹ̀lú ẹ̀ technically pé ṣé ẹ wá rí ẹ̀yin náà sà tá a fẹ́ dáhùn àwa náà ní láti dáhùn àbí káàdì pẹ̀lú ẹ̀ technically pé ẹjọ́ tábà ti máa sọ amamọ́gbọ́dọ̀ àbúrò àgbẹ̀ kalẹ̀ tí ò ní dàbẹ́ ní pé ọ̀rọ̀ ẹnu wa pé ó wúro iṣẹ́ tí Daniel ṣe lágbára so we're going to answer this thing technically so we can understand ara wa ẹjọ́ orúkọ Jésù adára fún wa. Ẹ ṣe kan sẹ́rí ibi tẹ́mi gan lọ. ẹjọ́ ẹ bá yẹ lọ yá. Praise the Lord. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwa àtàwà nínú ilé. Pàápàá jùlọ àwọn bàbá wa yẹ ni àwọn mọ́mí wa ìwà ògo. Gbogbo ẹ̀yin tẹ́ ti sọ̀rọ̀ látàárọ̀ lórúkọ Jésù. A ó délé sinmi o. Ogun ọ̀run àpáàdì kò ní borí wa. Mo ti ń gbọ́ atótóni látàárọ̀ tá a ti ń sọ̀rọ̀ nínú ìrere yìí. Ìgbà tí màmá wa ìwà ògo sọ̀rọ̀ mo wọlé kó tó di pé àwọn bàbá wa wọ́n wá sọ ibi tí wọ́n bá ọ̀rọ̀ lọ kankan. Ṣé rí àwa kìrìsìtẹ́nì kí náà pè ní kìrìsìtẹ́nì
a ní láti wà very careful. Sáàmù wípé ìjọba ọ̀run àpáàdì wọ́n ṣe ìpàdé. Ìjọba ọ̀run àpáàdì kò sinmi lórí àwọn ọmọlẹ́yìn Kristi. Ìjọba ọ̀run àpáàdì wọ́n pariwo ojoojúmọ́, wọ́n gba rank nínú ìjọba wọn láti bí ìjọba Ọlọ́run ṣubú. Ó dẹ̀ lè bí ṣubú. Ó lẹ́yìn ká dúró ẹ kíyèsára kẹ́ má bàa ṣubú. A ti sọ̀rọ̀ nípa ìjọ lẹ́ẹ̀kan mọ́ gbọ́ kankan bẹ̀. Mo fẹ́ fi èyí dá wa lójú lónìí tá a bá mọ̀. Gbogbo èèyàn náà lè pè ní Kìrìsìtẹ́nì. Ṣé gbogbo àwọn tẹ́ ẹ rí yẹn gbogbo wọn ni pásítọ̀ bí? Ǹjẹ́ gbogbo wọn ni wòlíì bí? Ǹjẹ́ gbogbo wọn ni apọ́sítù bí? Ṣé ẹ mọ̀ wípé àwọn asòdì Kristi, àwọn asòdì sí Kristi wọ́n ti wọnú ìjọ ni? Àwọn tí wọ́n ti mọ̀ Kristi táwọn náà ti lọ di pásítọ̀, táwọn náà ti lọ di wòlíì, táwọn náà ti lọ di apọ́sítù, ẹ mọ̀ pé wọ́n ti pọ̀ ni. Wọ́n ti sọ Kìrìsìtẹ́nì di kò ní lásẹ̀sì. Bí mo kébì lọ sábà ti lówó kí n dá chọ́ọ̀chì lẹ̀. Tẹ́mi náà bá ti lówó kí n dá chọ́ọ̀chì lẹ̀. Bẹ́ẹ̀mi náà bá ti lówó kẹ̀kẹ́ kí n dá chọ́ọ̀chì lẹ̀. Àìmọye àwọn aláìgbàgbọ́ tí wọ́n ti dá chọ́ọ̀chì lẹ̀. Àwọn tí ẹ̀ ti mọ Kristi kankan, níbi tí pírọ́blẹ̀mù ti wá kankan mò ń sọ fún yín sábà, ẹ gbọ́ mi. Níbi tá a ti ní pírọ́blẹ̀mù kankan ni mò ń sọ fún yín. Àwọn aláìgbàgbọ́ àtọbìnrin àtọkùnrin tí wọ́n ti mọ Jésù, tí wọ́n ti fàyè wọn fún Jésù, ẹlòmíì ó máa jẹ́ Kàbírù, ẹlòmíì ó máa jẹ́ Kàfílàtù, ẹlòmíì ó máa jẹ́ Ifáwálé, ẹlòmíì àkáǹtì bàbá rẹ̀ lè bẹ̀rẹ̀ chọ́ọ̀chì. Ṣé ẹ fẹ́ wá lọ bá pé báwo ni o ṣe bẹ̀rẹ̀ chọ́ọ̀chì tiẹ̀? Ọ̀gọ̀rọ̀ wọn ló ní chọ́ọ̀chì lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo wọn náà lè ń pè ní pásítọ̀, gbogbo wọn náà lè ń pè ní prọfẹ̀tì, gbogbo wọn náà lè ń pè ní oríṣiríṣi. Àwọn tí ẹ ti dẹni àtúnbí, àwọn wo là ń pè Kìrìsìtẹ́nì, àwọn tó ti dẹni àtúnbí, àwọn tí Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, àwọn tó ti jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùkọ́. Ẹ má bínú sàdádì. Ẹlòmíín fẹ́dẹ̀ fọ̀ lásán, ó ti sọ̀rọ̀ rẹ̀ di pásítọ̀. Ẹlòmíín kò ní ìpè kankan lórí, mẹ́ta pè ní ìpè ní. Jésù rẹ̀ gbogbo wa ṣe, ó ní ẹ lọ sí gbogbo ayé. Gbogbo èèyàn ni. Àwọn wo? Mo ń sọ fáwọn ẹnìkan, mo ní tó ọba tí ìdẹni àtúnbí ọmọ àlè ní ọ, èyí sọmọ ọkọ. Àwọn tó bá ti fàyè wọn fún Jésù, àwọn náà tọ́ sí ọmọ. Ẹni tí ọba tí ní Jésù kì í sọmọ o. Ọmọ àlè ni. Ǹjẹ́ gbogbo àwọn èèyàn wọ̀nyí tẹ́ ẹ rí, ó sì ní ká máa fi ẹ̀mí dán wọn wò. Tí wọ́n bá wà nínú Ọlọ́run, àyè máa fi ẹ̀mí mímọ́, ìdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti jẹ́ ẹ̀mí mímọ́. Tó ọba ti ní ẹ̀mí mímọ́ nínú, ọmọ bá wọn ṣe pọ̀. Ó ní mọ bí tó yẹ kó o torí bọ̀. Ẹ̀mí mímọ́ ni ó rọ̀ ọ́ lọ́wọ́ láti jọ mọ pé ṣé pásítọ̀ lélẹ́yìn lóòótọ́ ni àbí fẹ́ẹ̀kì. Tó ọba ti ní ẹ̀mí mímọ́, ó lè mọ̀ wọ́n torí pé ọ̀pẹ ayé la wà. Gbogbo tá a sọ látàrí ìwọ́kàn rẹ̀ nìyí. Mẹ́pà ti wà lópin ayé ni. Kìnìún Jésù sọ, ó ní tó bá dìgbà ìkẹyìn, oríṣiríṣi àwọn òbí ọ̀sọ̀rọ̀ àwọn ní Kristi. Rótìmí Daniel tẹ̀, ìjà ó ti mọ Kristi. Rótìmí Daniel tẹ̀ pariwo, tí gbogbo wa sọ pé ó ti dìde. Ẹ má jẹ́ Rótìmí Daniel, ó kálukú ká gbé àgbélébùú wa, ẹ fi Rótìmí Daniel sílẹ̀ o. Rótìmí Daniel ẹ fi sílẹ̀ o. Kò sí dọ́kàn wá pẹ̀lú ẹ o. Àwọn bàbá tó ń bá sọ̀rọ̀ ẹ rí pé wọ́n fọ̀. Àwọn bàbá tí Rótìmí Daniel bá wí sí wọ́n gbé. Gbé àgbélébùú rẹ̀ oníkálukú kó gbé àgbélébùú ẹ̀ kó máa tẹ̀lé Jésù. Olówó sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti. Ẹ̀bẹ̀ ni mo kàn bẹ̀ wá àwọn tá a gbéra wa ní aṣojú Ọlọ́run. Ẹ bẹ gbé ìjọ kárí, Jésù yẹn gbé kárí. Ẹ bẹ gbé ẹ̀sìn kárí, Jésù yẹn wárí. Bẹ́ẹ̀ bá tí ní Jésù. Ẹ jọ ẹ má bínú sábà. Mo fi Kristi bẹ̀yìn. Ẹ má gbé theology ká orí o. Bẹ́ẹ̀ bá lọ gbé theology kárí
without hope, without Jesus. Pọ́ọ̀lù kó tó mọ Jésù aṣọ di Kristi ni. Ọjọ́ tí Pọ́ọ̀lù mọ Jésù ẹ mọ́ tó ṣẹlẹ̀. Ó ní níbí ní Pọ́ọ̀lù. Ó ní níbí ní aṣọ di Antichrist. Bishop, please, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run. A ti wà nígbà ìkẹyìn. Yẹ̀pẹ̀ ti dàpọ̀ mọ́ ráìsì ti dàpọ̀ mọ́ ẹ̀pẹ̀, gààrí ti dàpọ̀ mọ́ yẹrin. Bẹ́ẹ̀ là ń bá lọ. Ó ní ẹ jẹ́ kí epo àti àlùkámà ká máa dàgbà pọ̀. Jésù ti sọ fún wa, ó wà nínú ìwé mímọ́, a ní pírọ́blẹ́mù ṣàmbá. Ó ní ẹ jẹ́ kí epo àti àlùkámà kó máa dàgbà pọ̀. Ó nígbà tó bá yá o, tó bá yá ni o, a ó yà wọ́n nípa. Please and please, my brother, my sister, my daddy, the Lord. Ọ̀rọ̀ tí màmá ẹ̀wà ògo sọ mo fẹ́ tó tẹ̀lé o. Ìdí Jésù gbélé wa lọ́wọ́ ni mo fẹ́ ká máa sọ. Kí ni Jésù rán wọn jáde? Ó ní ẹ máa wàásù ìjọba ọ̀run. Ẹ sọ pé ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀. Ó ní Jésù rán wa nìyẹn o. Ó ti Jésù rán wa ó gángan ló yẹ ká gbé sórí nínú ìjọ, nínú ìsọjí, nínú every program in our church. Ìrere Jésù. God bless you. Daddy, ẹjọ jásáré pẹ́ kọ́ mi ẹjọ mo ti gbọ́ owó tẹ́ ń sọ is a very good point. Mo fẹ́ ká kọ́ mi sórí nǹkan kan sà. Ṣé ẹ rí ohun tí a ń sọ òun ni wípé àwọn bàbá wa ti ṣiṣẹ́ kalẹ̀. Tíṣẹ́ bá bàjẹ́ lórí wa then àmọ́ tá ń ṣe. Àwọn bàbá wa wọ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n kò sí internet age láti pollute mind àwọn èèyàn láti má tẹ̀lé Jésù láti bá iṣẹ́ láti àwọn tá a ti build àwọn tó jáde lára wa náà tí wọ́n rí nǹkan táwọn bá wa ṣe bọ̀ tí òye àwọn náà lọ interpret in a negative way. Àwọn ọmọ tó ṣe ń wọlé sìn ín àwọn ọmọ tó wà ń tà ń sìn ín wọ́n believe nínú tí àwa gba lọ́wọ́ bàbá wa. Wọ́n ò tiẹ̀ fẹ́ believe rárá gbogbo tẹ́ bọ̀dé sọ wọ́n fẹ́ believe mọ́ because wọ́n wà lórí internet 24/7 nígbà tí ẹnìkan ti jókòó ti internet tó assassinate character àwọn bàbá tí àwọn ń tẹ̀lé. I always say it everywhere. Kò sẹ́ni tó perfect. Jésù ní pé kò sí ẹni rere bí kò ṣe bàbá mi ti bẹ ní ọ̀run. Ṣùgbọ́n iṣẹ́ tí àwọn bàbá ti ṣe sílẹ̀, àwa lè lajú káwọn ẹ̀ máa bàjẹ́ mọ́ wa lójú. Òun lè pa àwọn tó wà ní other religion. Wọ́n gbọ́ ọ̀bọ̀ kan níta ní Ọlọ́run tó bẹ̀ sí jó Kùrán tó ṣogbo ẹ̀. Nígbà tó pull lovers fún ṣùgbọ́n omi tá rẹ̀ kù sí. Omi tá rẹ̀ kú láti gbà iṣẹ́ sọ̀rọ̀ mọ́. A ti ń jẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ sí ẹ̀sìn. But àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ láti bá wo congregation church mọ́ọ̀chì wọ́n sí. Àwọn èèyàn ti ìrẹ̀wẹ̀sì ti ń bọ̀ káwọn ènìyàn nítorí àwọn kan tí wọ́n ní ẹ̀kántà tó ń jáde. Àbájá ìdákẹ́. À ń gbọ́dọ̀ wàásù ìrere àti agbára ẹ̀ àti àwọn ancient landmark tí a bá náà bàbá wa. Ohun tí àwọn bá ń fi lé wa lọ́wọ́ tó ń jẹ́ òdodo ìyìnrere Jésù tí a sì kà lórí Bíbélì tá a rí inú ayé wọn tó jẹ́ ẹ̀rí wọn. À á gbọ́dọ̀ defend ẹ̀, a gbọ́dọ̀ dúró lé lórí. Ẹni tó bá ti sọ̀rọ̀ èké a gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ wípé ohun tó ń sọ yẹn o kò ráìtì o. Ohun mọ tó ń ṣe náà ni o gẹ́gẹ́ bí ẹ̀yà ìwẹ̀ ògbómi sọ pé kò mọ tó ń ṣe. But tá a bá jẹ́ kó mọ̀ tá a bá dákẹ́ ó máa preach gospel ẹ̀ sínú ọkàn àwọn ọmọ tó wà lórí internet. Ẹ̀yẹ́ ẹgbẹ́ kò sẹ́ni tó lè yọ ọkàn tó yí padà mọ́. Ẹ ṣé mo dúpẹ́. Jẹ́ gbọ́ mi sà. Kò sí ẹni tó lè yí ọkàn yí padà mọ́. Kò sí ẹni tó lè yí ọkàn tí yí padà mọ́. Ẹ̀yin ti ní ẹ̀kántà. Ẹ̀yin ti mọ Ọlọ́run. Ẹ̀yin ti mọ bí jẹ́ ń lọ. Ẹ̀yin ti tẹ̀lé Jésù. Ṣùgbọ́n àwọn ọmọ tó ṣe ń bọ̀ lẹ́yìn wa ń sìn wọ́n gbogbo nǹkan tó ń sọ yìí kò yé wọn o. Kò yé wọn o. Wọ́n tún ti rí ẹni tó ti sọ̀rọ̀ láti sọ tó fẹ́ gbọ́ fún wọn.
wo píláfọ̀mù tó ti ní dání ẹ̀yẹ ẹ má bínú pé mo tó dárúkọ ẹ̀. Àwọn wá wo comment section àwọn ènìyàn wá sọ pé ìṣe àpèsè ìṣe ẹ bá bá dúró àwọn comment section pé I have received Jesus Christ but now it sound confusing. Ẹ wò kọ́ bẹ́ẹ̀ yẹn. So àgùdọ̀ dúró àwọn àfẹ́sẹ̀ nìkan dúró bó ṣe ń jìyà nínú ẹ̀ síbẹ̀ náà ni pé àgùdọ̀ wàá tún rere ọdún a ò ní àtàkì anybody but ṣé dàgbé ní ìrere àgùdọ̀ wàá tún ẹ wo àgùdọ̀ mọ́ kò yẹ kí sàfáàjì òun jù wá lọ gbogbo mi ló gbà láti wípé ó bà kan jẹ iná tó bá lè fẹ́ gbà àwa wá ọmọ tí ọlọ́run tó jinlẹ̀ tó yẹ pé a fi máa ṣe kí ni ká fi máa tágùn àrùn àgbàtíwájú ẹ̀ àlọ́ ṣe kí ni àlọ́ fi èso olúwa sílẹ̀ láti fi kí ó lè máa ṣe. ṣé ẹ mọ̀ sà ṣé ẹ mọ̀ pé sà ẹja pa tap ṣé ẹ mọ̀ pé sà ṣé ẹ mọ̀ pé kì í ṣe àwa lè ní sọ o ẹ̀yin ti ní ẹ̀ka ń jà o ẹ̀yin tí mo jẹ́ ń lọ o ẹ ti ní gbàlá Jésù o ẹ ti ní gbàgbọ́nu Jésù o ẹ ti gba ìpè o ẹ ti jẹ́ ní à bọ́tà àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ó kàn wọ́n dá àwọn ọlọ́dọ̀ wà lórí tálẹ̀sì jù ó kàn sí omi lọ ọ̀pọ̀lọpọ̀ kò gbàgbọ́nù pé bàbá ẹ̀ mọ́ because ó ti rẹ́nìkan tí ó kọ́ mọ̀. ẹ ṣe gan dáàdi sẹ́rí ibi tẹ́ ẹ dé gan ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ sá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yìí gbogbo ayé ẹ̀sìn ọlọ́run tó wà nulẹ̀ gbogbo yín mo kí yín o àkú ṣe takuntakun o nígbà tá a bá kùnú ayé gẹ́gẹ́ bí àlejò á rí bí ìsinmi dé sí lórúkọ Jésù o ṣe rí tá a bá rí ẹnìkan lórí ètò yìí tó bá ní pé kí wọ́n fi Rótìmí síbẹ̀ tàbí kí wọ́n mọ̀ yà sí kí wọ́n gbájúmọ́ ẹ̀yìn rere ajẹ́pẹ́ nìyẹn ò tí wà ní abẹ́ ẹsẹ̀ ìrànṣẹ́ Rótìmí rí ẹni yóò tí àtẹ́ni ṣiṣẹ́ tẹ́rí torí àni mo fi láìkí tí mami ẹwà ògo sọ wọn láwọn ò tí lọ́sọ́dọ̀ rẹ̀ rí mo láìkí pọ́ǹtì yẹn ṣe rí ẹ jẹ́ kí sáré tọ̀rọ̀ ọmọ bá ń sọ̀kan fún yín tó wà lára mi ọmọ yìí wọ́n bí sínú iṣẹ́ ìrànṣẹ́ ó dẹ̀ sí iyebíye tó yẹ pé ó jẹ́ ẹni tó mú kí iṣẹ́ ìrànṣẹ́ gbòòrò ní àti kékeré ìrìn àjò rẹ̀ ìta àfinídàánú dúró rárá nìyẹn o èmi ò sọ fáti pé ká dánu dúró ṣẹgẹdìsì nítorí ìtìláàdì wa tí wọ́n sọ̀rọ̀ tán tí wọ́n sọ yìí bí ẹ̀yẹ bá ti dúró tẹ́ ẹ ní òye tí ẹ tẹ́ ẹ lẹ́mìí Ọlọ́run tẹ́ ẹ ní ẹ̀mí mọ́nú ẹ̀mí Ọlọ́run túmọ̀ Ọlọ́run fún yín àwọn kéékèèké tó ń bọ̀ lẹ́yìn ńkọ́ tó sì jẹ́ wípé brain wọn wà fast more than ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wọn ọmọ yìí nígbà tó dé stage kan ó wọ school ó wà ní yunifásitì láfíà tó lò 2 years ní school ọmọ yìí padà wá sílé ó wá kọjúdà sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí ni ọ̀nà tó gbà kọjúdà sí wọn wọ́n fẹ́ gbàdúrà ní ìgbà tó dé wípé Ọlọ́run ṣe ń wo ọmọ wa lọ ó sì dé bá ọlá àtàlàáfíà ìgbà tí gbàdúrà tán kí wọ́n tó gbàdúrà parí ọmọ ẹ ti jókòó gbogbo ẹ dìde ni o àtàwọn àbúrò rẹ̀ ó ti jókòó ó ti tẹ fóun ọwọ́ bàbá rẹ̀ wá lajú wọ́n á pè lábájá dúró dé àtẹ gbàdúrà mi ìmọ̀ ó ti jókòó rẹ̀ kí ni tó ń ṣe ó níbẹ̀ ní gbàdúrà yẹn ó ní mo kàn fi yín rẹ́rìn níbẹ̀ ní gbàdúrà yẹn wọ́n wá níbẹ̀ kí ló dé oníwà ìtẹ́ máa sọ wípé kọ́lọ́run ó ṣẹ́gun èṣù kọ́lọ́run ó bà tèṣù jẹ́ kọ́lọ́run ó ṣe kíní kan oníwà ìtẹ́ máa sọ bẹ́ẹ̀ ó ní èṣù kò kí ń ṣerú èèyàn bẹ́ẹ̀ ó ní orí Àjàyí Crowther tó translate Bible olórí ẹ ti dàrú oníwà ìtọ́ tó máa lọ kọ́rọ̀rọ̀ báyẹn nípa Jésù Kristi nípa èṣù ó ní èṣù jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó máa ń jíṣẹ́ rere àti búburú fún ẹ̀dá ó bẹ̀rẹ̀ bí wọ́n ṣe bá sọ̀rọ̀ tó ó change mọ́ wọn lọ́wọ́ ṣe rí etí mi ò fi àgírí pẹ̀lú àwọn tí wọ́n sọ wípé ká máa wàásù ká fi Rótìmí dára ẹ̀ lẹ́nìyẹn èmi ò àgírí pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tí wọ́n ń pè ní brain tí wọ́n ń pè ní ọpọlọ ènìyàn ìjà ń pè ní ọpọlọ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ṣe gẹ́gẹ́sì àwọn kan rẹ́ẹ̀dì tó yẹ pé wọ́n rẹ́ẹ̀dì láti kó ohun tó wà níbẹ̀ kúrò kí wọ́n kó mi sí. sábẹ́ sọ pé àwọn tó wà lọ́ndà prógámù Rótìmí kò sí pásọ̀ lọ́ndà wọn ni èmi wà níbẹ̀ mo rí prophet láàrin wọn mo rí wòlíì láàrin wọn ọjọ́ tó ń ṣépè fún kan lára wa tó ń ṣépè fún ẹlẹ́yàjẹ́
wòlíì ń bẹ́ẹ̀ ṣe gẹ́tì sí ṣe rí gbogbo tá à ń ṣe rí téèyàn àwọn nígbà tá à ń sọ nígbà ayé Babalọ́lá o nígbà ayé Babalọ́lá ẹ jẹ́ ká rántí pé kò sí fóònù nígbà yẹn o kò sí fóònù nígbà yẹn ẹ jẹ́ ká rántí o tẹ́ ẹ bá dónú yàrá yín lè ní tẹ́ ẹ bá ní pé ẹgbà Jésù lọ́dún àtolùbálá ayé oníyàrá kejì yìí lè má gbọ́ àmọ́ tẹ́ ẹ bá gbọ́ sórí social media tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ láàrin 1 hour ẹ lọ wo àwọn tó fi prógámù yín àwọn mélòó ni wàá mọ̀ tí ọ̀rọ̀ yẹn tó yí lọ́kàn padà àwọn olè mọ̀ tí kò yí lọ́kàn padà bẹ́ẹ̀ náà ni àwọn bíbí náà ti ṣẹ́ sẹ́rí Sátánì ló gbé wọn dìde Ọlọ́run ọdẹ́rì Sátánì ló gbé àwọn yẹn dìde láti gbogbo sẹ́tàn bàbá ti ṣe sílẹ̀ láti bàjẹ́ láti dojú ẹ̀ bolẹ̀ olóògbé wọn dìde kò kì í ṣe wípé sẹ́rí kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù ó jíṣẹ́ fún Bálámù ni kò dẹ̀ fi Bálámù ṣépè kò ṣépè fún Bálámù ó jíṣẹ́ fún Bálámù ni ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ jíṣẹ́ fún Bálámù ni bí bọ́dẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ jẹ́ fún Bálámù ó yàtọ̀ sí ti Pọ́ọ̀lù àpọ́sù tá a sọ̀rọ̀ pa rẹ̀ tí ì ṣe sọ́ọ̀lù iṣẹ́ ìrànṣẹ́ kọ́ńkálùkù ṣe máa ṣe ti tiẹ̀ ó yàtọ̀ síra wọn àmọ́ kí àwọn kan dìde wá sórí platform kí wọ́n sọ wípé báíbù ṣàkùṣàkù ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá lẹ́mọ̀ pé kéde ṣàkùṣàkù àwọn ọmọ yín kọ́ kẹ́nìkan sọ wípé Jésù Kristi kọ́ ni pé Jésù Kristi kọ́ ni pé scam ni ò ní Jésù Kristi bẹ́ẹ̀ ni bá mọ̀ pé Jésù yẹn ṣe scam báwo làwọn ọmọ yín tó wà ní skul tí wọ́n wá pẹ̀lú wọn ò sí pẹ̀lú yín lé ẹ̀yin ọ̀rá yìí láti dúró lórí platform àmọ́ àwọn lè wà lórí platform èèyàn mẹ́ta pàápàá ṣe ń ta ẹ̀ níbi tí wọ́n lè operate fóònù dé títí yín ni hello báwo ni sálàáfíà ni finish àmọ́ báwo làwọn ọmọ yóò ṣe ní padà wá sínú òòjọ́ tí wọ́n bá jáde lọ láti wá kọjú ìjà sẹ́yìn bàbá àtìyá oní tá a fi gbọ́dọ̀ dánú dúró lórí ètò yìí náà gbọ́dọ̀ dánú dúró rárá tá a bá rẹ́ nìkan kò ṣeé ṣe níbi wípé kẹ́nìkan challenge faith wa ká dẹ̀ sọ fún wípé no kò rí bẹ́ẹ̀ ló ṣe rí kò ṣeé ṣe kankan bẹ́ẹ̀. God bless you sir ẹ jẹ́ kí n bọ́dẹ̀sì pọ́ǹtì yín ọ̀rọ̀ àgbàlá ẹ jẹ́ kí n bọ́dẹ̀sì pọ́ǹtì yín ṣé ẹ rí pé àwọn ọmọ kìrìsìtẹ́nì tó ń kọjá lọ sí abroad yẹn àwọn yẹn ní kọ́kọ́ ṣẹlẹ̀ sí wọn àwọn náà dìde lòdì sí ìrere tí àwọn bàbá wọn ti preach fún ọ táwọn ti mú ní ọ̀nà òdì àwọn sáwọn kò sí muslim tó ń lọ sí abroad ni tó ń lọ sí ìlú òyìnbó ni tí wọn wá máa kọrin ìgéèsì ẹ̀sìn wọn ní Nàìjíríà láti orí internet kan máa blog ìgéèsì ẹ̀ wáyé tó pé àfihàn aláwọ̀ kíní kan máa ṣẹlẹ̀ ó tá ń ṣàfilẹ̀ yìí tá a fẹ́ sọ̀rọ̀ lórí yìí ẹ mọ̀ pé kò tó ṣẹlẹ̀ sí Nàìjíríà ní ẹ̀sà kò tó ṣẹlẹ̀ sí wa ibi tá a bára wa dé Nàìjíríà ibi tá a parọ́ fún wa dé ibẹ̀ la dé Nàìjíríà yìí nígbà tí àwọn kan máa ní pé kíní yóò ṣẹlẹ̀ sí mi because it's not affecting you and your family ká má sọ̀rọ̀ sí ọ̀rọ̀ òṣèlú torí kò ṣẹlẹ̀ sí ẹ kò kàn ẹ́ ìwọ àtọmọ ẹ róúnjẹ jẹ ẹ ráṣọ wọ̀ àwọn ọmọ tí wọ́n ráṣọ wọ̀ tí wọ́n róúnjẹ ẹ ló máa kidnap ọmọ tó ráṣọ wọ̀ àtẹni tí ò róúnjẹ àwọn máa kidnap ọmọ tó bá rọ̀ lóòrùn tẹ̀tẹ̀lẹ̀ láti wá kàwé létà àwọn ọmọ tó yẹ jẹ́ kó lọ sí skul táwọn sọ̀rọ̀ ń pa wọn pé torí àwọn alówó láti tọ́ ọmọ tiwa lọ sí skul tá a sọ̀rọ̀ pé kí ìlú kó dáa kí àwọn ọmọ kan lọ sí skul kí ó lè ní education because the idle mind is satanic workshop idle mind is satanic workshop àwọn ọmọ yẹn tí àwọn ọmọ tí wọ́n bá ráyè lọ lóyìnbó tó kàwé tó bá ti kàwé tán tó bá ti travel lọ́nà àwọn ọmọ yẹn náà ti di kidnapper tí wọ́n ti gbé bọ̀ lọ́wọ́ láti wá kidnap wọn ó tá a bá ti sọ̀rọ̀ ìkéèsì nísìnyí tá a jáde ló tá a sọ̀rọ̀ ìkéèsì nísìnyí a ó sì máa affect individual whether directly or indirectly in the future. ó tí mo sọ tá a sọ sí ó máa affect ilé tó pọ̀ in the future very soon everybody máa tó mọ̀ bí àwọn ọmọ ṣe máa dá sí ọkọ̀ táwọn ti in the future. tẹ́ bá wo sẹ́rànṣẹ́ Pọ́ọ̀lù àpọ́sù ó ti bá Jésù nígbà tí Pọ́ọ̀lù àpọ́sù bá Jésù pàdé tán tẹ́ bá ka gbogbo ọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹ̀ rí Pọ́ọ̀lù ọ̀ka Genesis ọ̀ka láti Genesis ọ̀ka gbogbo májẹ̀mú láéláé tán láti
nítorí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ṣẹ́gẹ́dì sí ẹ wá tọ́ka síbi tí Paul àbọ̀sù tó ti kọ́kọ́ bá àwọn àpòstólì rìn kó tó wá jáde kó láàrin wọn kó tó wá fèsì wọn àmọ́ ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọwọ́ náà jọ káàkiri ọwọ́ àwọ̀ gbogbo ibi tí àwọn ìjọ fìsì káàkiri ọwọ́ ibi tí wọ́n fìsì àlébù àwọn ìjọ kọ̀ọ̀kan ló ń wá nítorí láti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe láti lè ṣe iṣẹ́ láti ègé ṣe wọn a lè dúró èmi ò sọ fún ti pé bóyá kọ́sọ́ ẹ tó bọ̀ lábẹ́ bí ẹni lọ́bọ̀ lábẹ́ prógámù Rótìmí Daniel yóò máa rú ọkàn tí Rótìmí Daniel ní bẹ́ẹ̀ ni ẹ bá wà nú ẹ̀mí a máa rú ọkàn tó ní mi ò lè fà sọ́pọ́tì ẹni tó bá sọ pé òun bá fẹ́ jà fún Jésù àbí jà fún Ọlọ́run ẹni tó bá ń jà fún Ọlọ́run òun lẹni tó mú àáké tó mú idà dání tó gbẹ̀mọ́ dání tó wá lọ́ bá yín pé ṣé ẹ bá yé fún Jésù àbí ẹ bá yé fún Jésù àgbà Jésù ó dẹ̀ yìnbọn fún àdàbò kó fún ọlọ́run pa èmi ò sọ́pọ́ọ̀tì yẹn àmọ́ láti jáde wàásù ìrere Jésù Kristi tá a bá rẹ́ nìkan tó ní pé báyìí sàkùsàkù ni ó yà fi hàn mí níbi tí báyìí jẹ́ sàkùsàkù èmi náà ó sì tèmi náà àjọ tàlàyé fúnra wa àjọ yíra wa èmi ò against nǹkan báyẹn wípé bóyá mo pàdé ẹnìkan lórí platform mo wọlé sórí platform ẹ ọ̀nsọ̀rọ̀ against Bíbélì èmi á wáyé láti wọlé síbẹ̀ màá ní pé níbi tó ti lọ́rọ̀ tó sọ yìí fi hàn mí èmi náà ní báyìí lọ́wọ́ jẹ́ kájọ sàsọyé pọ̀ jẹ́ kájọ bára wa sọ̀rọ̀ nítorí àwọn tí ń bẹ lọ́dà comment kí wọ́n lè bá a gé àmọ́ tó bá ń sọ lọ́wọ́ lẹ́nìkan kò dá lóhùn níbẹ̀ àwọn tó ń sọ bó ti ń sọ yẹn àwọn kan bẹ lọ́dà program ẹ̀dẹ́rọ̀ pé lóòótọ́ ni tó ń sọ nígbà tí ìbá ń kóòtù ìwé Genesis tó dẹ̀ ń sọ wípé Ọlọ́run nú Bíbélì wípé ìkà ni wípé ó ní gbogbo tó ń dá ó ní dáadáa ni olódẹ̀ tó fi pọ́ìsì sínú ọgbẹ́ Édẹ́nì fáwọn Ádámù àti Éfà fún ẹ̀ tó fi jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá máa ń sọ ọlọ́rọ̀ báyẹn lọ́wọ́ tí mi wà nílẹ̀ láti wọlé sínú prógámù yẹn kí ẹ̀ lẹ́ẹ̀tì wọn torí àwọn tó ń gbọ́ prógámù yẹn lọ́wọ́ níbẹ̀ kì í sì torí ayé tiẹ̀ ni mo fi wọlé sínú prógámù yẹn bí kò sí torí àwọn èrò tí ń bẹ lọ́dà prógámù yẹn táwọn ọ̀kan báyẹ̀ bùdẹ́bẹ̀ àti yín kà ẹ̀mí Ọlọ́run ń bẹ lóòótọ́ mi ìgbọ́ pé ìtẹ́mi Ọlọ́run èmi náà ní ẹ̀yin náà ní torí Ọlọ́run ẹ jẹ́ kí n drop submission mi ṣe rí ọ̀rọ̀ yìí sí ẹ tuntun gbé lọ síbòmí kò sẹ́ni tó sọ wípé kí wọ́n gbọ́ pé wọ́n bà orúkọ Jésù jẹ́ kó má jáde láti lè defend even anywhere we sit down when they are the word of God you need to speak and defend your faith and let them know the truth whoever tí ẹni tá à ń dárúkọ ẹ̀ tó bá ń pè nǹkan tó ń ṣe nìyẹn anybody tó bá gbọ́ ẹlẹ́tọ̀ọ́ láti wọlé síbẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ defend faith yín ọkọ tèmi sọ ni pé ẹ má jẹ́ ká defend ìránṣẹ́ Ọlọ́run kankan ẹ jẹ́ ká defend ọ̀rọ̀ yẹn gangan kí mi sọ that is my point let us stand on that word let us defend the gospel let us talk about the gospel ẹ fi ẹni tó kú èèyàn sílẹ̀ ṣé Jésù this is what I'm saying mi ìdẹ̀ mọ́ wáyé tí ò ṣe yé wa ó bu Jésù ju bàbá wa lọ náà kí ló tó ń dùn wá this is what I'm saying téèyàn bá bọ́ síta tó sọ wípé Jésù scammer ni kíní kan ẹ bọ́ síta kẹ́yìn náà gbé Bíbélì kẹ́ ṣàlàyé kó sí kó tó bá dínú ẹ̀ ọ̀rọ̀ náà sọ pé tó bá kú wa we shouldn't do anything tó bá gbá wa létí ká tó gbé ìdíkejì sí he didn't send us to go and fight he only told us to go and defend the gospel and then explain to them tọ́rọ̀ bá dẹ̀ gbà ó ní ẹ mú bàtà yín ẹ kó pàpàpà ẹ sún síwájú ẹ ní wọ́n pèsè ẹ̀ bò mí it's the gospel of peace. ọ̀rọ̀ tí mami ẹ̀wọ̀ ogó sọ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ yẹ kí bàbá yẹn sọ ọkọ tí wọ́n fẹ́ sọ. mi ti parí ọ̀rọ̀ mi ò fẹ́ mọ̀ pé tuntun ìtarọ́ mi ti parí ọ̀rọ̀ mi ò fẹ́. ẹ jẹ́ kí ìyá ọkọ ẹ parí ọ̀rọ̀ àwọn pásítọ̀ ẹ jẹ́ kí mọ́mí òkú parí ọ̀rọ̀ wọn ẹ jọ ẹ jẹ́ kí mọ́mí òkú parí ọ̀rọ̀ wọn ẹ jẹ́ kí mọ́mí òkú parí ọ̀rọ̀ ẹ jọ. Ebi horo sí horo. Ṣé rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wípé we want to begin to defend àwọn ènìyàn Ọlọ́run. Olódá wàhálà sílẹ̀ nínú ìjọ Ọlọ́run tó fi jẹ́ pé àwọn èèyàn wọ́n ti jẹ́ dòdò wọn ò lè sọ òdodo.
èèyàn tó ń ṣiṣẹ́ ibi tó ń ba kìrìsìtẹ́nì lójú jẹ́ torí pé ẹ tíjọ́ wà ní kákọ́sì tíjọ́ wà ní gúrùpù wọ́n ní who are you to talk. This is one of the problems that is causing problem in the body of Christ. Because nígbà tí ènìyàn bá sọ pé bàbá ń tẹ́ ṣe yìí kó máa yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ wo tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ẹ máa ráwọn ọkọ tó máa dìde pé who are you tó ń sọ̀rọ̀ sí bàbá wa. Wọ́n ò wá ní wo ọ̀rọ̀ Ọlọ́run yẹn content tó ń sọ̀rọ̀ ń pa yẹn. Wọ́n ò ní wo they will count it as an insult. They will count èmi ti experience ẹ̀ rí torí ẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ tí mo sọ yìí. Ṣé rí èmi ìránṣẹ́ Ọlọ́run ni mí lógo ti Ọlọ́run. Àìmọye ìgbà tí mo ti preach tí mo ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wá threaten mi. Àìmọye ìgbà tí mo ti preach kingdom tí mo ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó pè mí tó sọ pé nǹkan tó preach yẹn báwo la ṣe fẹ́ jẹun. Báwo la ṣe fẹ́ jẹun. Nígbà tó ń sọ fún àwọn ọmọ Ọlọ́run wípé kán dúró nínú Kristi tó expose gbogbo àwọn àṣírí wa báwo la ṣe fẹ́ jẹun. Kí lè fẹ́ sọ sórí nǹkan bẹ́ẹ̀ yẹn? What are you going to say? Wọ́n dẹ̀ lórí láyà wọ́n dẹ̀ ń pè mí. They telling me that. And these are the people that they call themselves woman of God, man of God. And I've seen lórí TikTok yìí tí mo ti rí àwọn ìpéjọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n kóra wọn jọ lórí mi tó sọ pé ọ̀tá mi ò ní di ọjọ́ méje. Ọ̀tá mi ò ní di oṣù kan lórí kíni. It's because of we are telling people stay with Christ, hold on to Christ, don't hide anything to Christ. Torí ẹ̀ náà ṣe pé wọ́n tún pe ìpéjọpọ̀ ìṣòro lórí mi. I understand. Nínú ìjọ Ọlọ́run náà láti rí gbogbo eléyìí o. I understand. Look at all those things. But at the end of the day, iná tó pè ó dàjú wọn lórí. It does not move me. I did not even come out for them because mo rí wípé Jésù ló ń bájà, kò ń ṣe mi ló ń bájà. Until all the men of God begin to see that is what you carry that they are fighting. And you defend what you carry. Tabari ẹni tó fẹ́ máa bá body of Christ jẹ́ ọ̀rọ̀ yẹn jẹ́, we have to come out for that person. It does not matter whether wọ́n wà láàrin wa àbí wọ́n sí láàrin wa. Torí kò ń ṣe gbogbo ẹni tó ń pe Olúwa ní Olúwa ní Olúwa. Ìyá Olúwa mọ àwọn tiẹ̀, àwọn ọmọ Ọlọ́run náà mọ lu ara wọn. Àìmọye ìránṣẹ́ náà ló wà. Ìránṣẹ́ Ọlọ́run wà, àwọn kan wà jẹ́ pé ignorant ni wọ́n. They are ignorant ìránṣẹ́ Ọlọ́run. Some people they are wolf in sheep clothing. Some people ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run yẹn gangan náà fẹ́ fún àwọn ènìyàn wọ́n fẹ́ fi Kristi wọ́n fẹ́ fi hàn ẹ yẹ kí wá padà lọ sí ìdí tí èmi fi ń sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nítorí pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí láti ìdílé mùsùlùmí ni Ọlọ́run ti mú mi wá. When I had an encounter with Christ, nobody tell me about Christ. Kò sí ẹni tó wá bá mi sọ̀rọ̀ nípa Jésù. Ọmọ àfáà ni mí, ọmọ ìmáàmù ni mí. Nígbà tí ẹ̀mí mímọ́ ti ń bá mi sọ̀rọ̀ mi ò tí ì wọ ṣọ́ọ̀ṣì. Wọ́n nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ tó dì wípé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá farahàn gbogbo kìíní yẹn jáde mo fáìtì ẹ̀ gan. I said I don't want to become a Christian, but at the end of the day, this is the reason why. Ṣé nígbà tí mo wọnú Christendom, nǹkan tí mo rí nínú Christendom kò yẹ kí n máa pe Jésù lénìí tí mo sọ̀rọ̀ yìí. Kò yẹ kí n ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí mo bá nínú Christendom, àwọn tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, àwọn gangan náà tún gbógun tì mí. Wọn ò kọ́ mi ní ọ̀rọ̀ Ọlọ́run. Ìkọ́kúkọ̀ ló ń kọ́ mi. Ètò ló ń kọ́ mi. Nonsense ló ń kọ́ mi. Experience mi nìyẹn. Nígbà tó tó stage kan, mo ní láti fi ìjọ Ọlọ́run sílẹ̀ torí pé mo sọ pé Jésù wọ́n ló pè mí. Tó bá jẹ́ pé láàárín orú àwọn èèyàn báyìí ni, I'm not gonna stay there because this is too much. Because one of the things I experience, ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé ẹni tẹ́ ń dárúkọ yẹn, tẹ́ bá lọ wo àwọn nǹkan tó ń sọ sí àwọn bàbá yín, àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó ṣẹlẹ̀ sí mi, ó máa wà lára àwọn ọ̀rọ̀ tó ń sọ tó fi ń pè wọ́n jáde. Tó fi ń pè wọ́n jáde. Because àwa náà ti experience rẹ̀. But because of my own encounter, mi ò lè padà nítorí pé kò ṣèyàn ló pè mí. Kò ṣèyàn ló júwe Jésù fún mi. Kò ṣèyàn ló gbé Jésù lé mi lọ́wọ́. Jésù fúnra rẹ̀ ló fara ẹ̀wọ̀n mi. So all these people tẹ́yìn náà rò pé bóyá wọ́n kó kúrò yẹn. Tí àwọn bá gbàdúrà tí wọ́n ní encounter, me I'm a living testimony. I ran away from church. I told God I don't want to go to church. Ìgbà tí mo run away from church, ìdí tó fà ní pé ìjọ ẹ má bínú. Olórí ìjọ ó fẹ́ pa mí. Ni mo fi sá kúrò nínú church o. Ẹnì kejì mi ó ní kó yà yẹn lódì.
wọ́n tún wá lọ gbé ìránṣẹ́ Ọlọ́run kan dìde láti Badagry tó fẹ́ ṣiṣẹ́ ìyẹn nígbà tóun ń ṣiṣẹ́ ẹ̀mí Ọlọ́run ní òun ò gbọdọ̀ dáwọ́lé iṣẹ́ yẹn àwa wá rìn sásìkò ìyẹn ló wá táṣìírí míwàá kí gbogbo kinní yẹn tó ṣẹlẹ̀ Ọlọ́run ti fi hàn mí máa tún máa sọ fún pásítọ̀ mi á ní ìwọ ọmọ ẹ̀ Ọlọ́run máa lo ẹ́ gan o àlákàlà ni o kò lè possible bọ́ àlákàlà wá di reality ta ló fẹ́ dúró sórí ṣọ́ọ̀ṣì bẹ́yẹn I have to stay ẹ dúró dájú ẹjọ́ ó níbi tí mo lọ àlọ́ níbi tí mo lọ ẹjọ́. ẹ jẹ́ kí wọ́n máa yí sọ̀rọ̀. ṣé rí màmá ògo ẹni ṣé rí platform táwa yìí platform yẹn kì í ṣe orú platform àwọn orú ẹ̀jẹ̀ sọ yẹn tẹ́ ẹ bá wo platform yẹn rí pé the person that holds the platform CAC brought up person ni mo ti understand gbogbo bí tẹ́ ẹ sọ yẹn mo jẹ́ mọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn ọwọ́ àwọn tẹ́ bọ́ sí nígbà tẹ́ bọ́ sínú Jésù ọwọ́ wọn àwọn tẹ́ bọ́ sí yẹn like one of the person tó sọ̀rọ̀ lókè lẹ́ẹ̀kan sọ pé. ṣé o kúrò níwájú Jésù. no mo sọ fún pé ìgbà míì mo understand nǹkan tẹ́ sọ pé ìgbà míì ọwọ́ àwọn tẹ́ bọ́ sí nígbà tí ẹ darapọ̀ mọ́ ìjọ mọ́ movement Jésù. dáàdi ẹ má bínú ẹni tẹ́yìn sọ pé ó ń fa àwọn nìkan ń gbọ́rọ̀ lọ ṣe báwọn kan náà bọ́ sọ́wọ́ wọn ló ń gbé kéèsì yẹn lọ báwọn náà tóun náà ń sọ̀rọ̀ so kí ló dé tí a sọ̀rọ̀ fún àwọn tó fẹ́ máa ba ìjọ Ọlọ́run jẹ́. pọ́ìntì yẹn mo fẹ́ sọ lé lórí ẹjọ́ pọ́ìntì yẹn mo fẹ́ sọ lé lórí ṣé rí ọwọ́ àwọn tí yẹn bá bọ́ sí lọ́wọ́ wọ́n dá sáà nìkan tẹ́ sọ́ba ọ̀tọ̀ wọ́n àwọn tí yẹn bá bọ́ sí lọ́wọ́ nígbà tó bá gba Jésù àgbà tó bá súnmọ́ ìrìn àjò pẹ̀lú Jésù ó ní ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀ àti ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ torí kan tó ti ṣẹlẹ̀ níwájú yẹn ó rò pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lè ẹ bá gbọ́ mi sà ẹ bá gbọ́ mi mà ẹjọ́ ẹ jẹ́ kí n sọ mi tiẹ̀ mo máa sọ mi tiẹ̀ mo máa mí tì sí i ó rò pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run lórí bẹ́ẹ̀ ẹ jẹ́ pàṣẹ kan fún yín ṣé ẹ rí máa tó kọ́kọ́ sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ lẹ́kàn yẹn bàbá yẹn sọ̀rọ̀ wípé àwọn oníṣẹ́ awo àti àwọn oríṣiríṣi èèyàn wọ́n ti lọ dájọ́ kalẹ̀ ẹlòmíín lo àkáǹtì bàbá wọn fi ń dájọ́ kalẹ̀ so tí èèyàn bá gba Jésù tó bá bọ́ sọ́wọ́ àwọn orú èèyàn bẹ́ẹ̀ kí ni ẹ expect. so àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ pé àwọn kan máa ń lórúkọ Jésù ni. kí ni ẹ expect. dáàdi ẹ má bínú àwọn tó wà lọ dájọ́ kalẹ̀ tó ń lórúkọ Jésù wá ìtẹ̀ṣe ní kó má sọ̀rọ̀ ń bá wọn. because wọ́n ti wà lára ìjọ Ọlọ́run. why. ni wọ́n máa sọ̀rọ̀ ń pa wọn. a sọ̀rọ̀ nípa wọn. ẹ má bínú. ṣé ó dà ní. ẹ má gbọ́ mi mà ẹ jẹ́ kí dábọ̀ máa lọ́wọ́ ẹjọ́ sí ẹjọ́. a sọ̀rọ̀ nípa wọn ṣùgbọ́n a fẹ́ wípé kí àwọn ènìyàn kan fi ẹnu wọn bà iṣẹ́ ńlá látà bàbá wọn á ti ṣe sílẹ̀. bá iṣẹ́ ò bàbá yín ṣe. dáàdi ọ̀rọ̀ yẹn bí mi kò sí ẹni tó lè bá iṣẹ́ tí ó sì ṣe sílẹ̀. wọ́n bá jẹ́ o. ṣe fi rí ń tán pásítọ̀ dálẹ̀. báwo ló gbúdúgbàdù gbẹdẹgbẹdẹ. láì ṣe pé ọmọ ènìyàn gbé àgọ́ ọmọ ènìyàn sílẹ̀ láti iṣẹ́ yẹn. The labour of our hero in the Christendom must not be destroyed. Daddy, you are getting it wrong. This is why we have to take that to pastor. There is a hope in humility. ẹ wo a ò lè torí àwíjàre kí tó tó lẹ́nu ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ẹ wo báwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn ìránṣẹ́ Ọlọ́run tán pera wọn ní wòlíì prophetess pastors ẹ wo bọ́n ṣe ń bára wọn jà lórí ọ̀rọ̀ Rótìmí lórí ọ̀rọ̀ pé Rótìmí ó ń ṣépè fún àwọn kàńdà inú kìrìsìtẹ́nì wọ́n dẹ̀ fail láti understand nǹkan tí Rótìmí sọ wọ́n fail láti gbà wípé Rótìmí ó fẹ́ fọ ìjọ Ọlọ́run mọ́ ni but gbogbo èrò ọkàn wọn bí ọmọ ìjọ ò ṣe ní dínkù tí wọ́n máa rí owó òun náà wọ́n wà after
ẹ bá ṣe rí wọn ṣe ń tú gbogbo igi tó wò mí ẹjọ mo gbàládùá fún yín ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ lè títẹ fi ń gbọ́ kíní yìí kò ní di lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo tún ń padà bọ̀ ire o.